Oya, mo lọ fẹ́ ṣe. Kọ́kọ́ fi test picture. Láti ẹ̀sùn sẹ́yìn. Ẹ̀sùn sẹ́yìn. Ẹ máa yẹ blog bẹ̀rẹ̀ sí picture àti video. Orí ẹ̀. Oya wá ma. Oya, no, yẹ kó fọwọ́ síbi kéèkì. Ó yẹ fọwọ́ síbi kéèkì. Nígbà wo ni jàre lọ́tọ̀ Oya, ọwọ́ ọmọ, ẹ̀ka, oya. Oya, pàtàkì. Oya. Tí wọ́n náà máa bọ̀ ya picture, wọ́n náà máa bọ̀ wá ya picture o. Oya, pèsè nípa. Ọba ni bàbá mi, mo sọ wípé ṣàdó iná. Kátúndà péjọ ṣe ìgbà mi sí táyà ìjọba ìlágbára lọ́wọ́ ọlọ́run ọba mi ọba àyíkú. Nígbà dọ́dún làárọ̀ gbọ́. Dr. Sulaiman lọ́wọ́ rẹ̀. Àti yọ. Alájà. Ẹ wo bí. Nígbà tuntun nẹ́nẹ́nẹ́nẹ́ ni ìwọ onífẹ́ wá sígbà. Onímọ̀ mi lọ́gbà Ó yà àwọn ọmọ lásán. Àwọn ọmọ lásán pọ̀ jù alájà. wọ́n ṣe bínú kọ́bọ̀ bá ọlọ́run ọ̀pẹ̀ alórúkọ orúkọ làwọn bàbá lọ́dẹ̀. Ibi gbogbo ọjọ́ kíní oṣù kíní ọdún ọmọlúwẹ̀ẹ́jọ́ bí ẹ bàbá mi ò nínú rẹ̀. Lágbà lọ́wọ́ ọlọ́wọ́ ọba mi ò ní mo rí sẹ́kú máa lójú. Ṣé kébí ọwọ́ máa kì í ayọ̀ mi ilé bàbá tó bí ọlọ́wọ́? Ògbó máa ṣáàlìyé o. Wọ́n ṣe kébí ọmọ kì í ayọ̀ ní bàbá mi. Kébí ọmọ lọ sí abẹ́ òun ní nílé àwọn bàbá tó bí ọlọ́wọ́. Ìwọ lọ́wọ́ ògbó máa fi gbéjà. Ògbó máa ṣọ́. Ògbó máa ṣọ́gbà ọjà ọ̀yọ́gbọ́n náà ṣe ìbéèrè lọ́mọdé àgbà débà ọ̀ṣẹ́ ni. Wọ́n bá jà. Wọ́n lówó ẹ̀bọ̀ yẹ. Ajagunpadé olódògbò kẹrin lójú òwò fífúri fún ìyá lálẹ́. Láyé òkú ẹ̀rọ létí ẹ̀gbẹ́rẹ́. Ibi àpẹẹrẹ sí ìbọn làgbẹ́ lókè èrè ibi àpàfẹ́ sí làgbẹ́ nísàlẹ̀ àbọ̀. Ibi àpẹẹrẹ sí làgbẹ́ nísàlẹ̀ ara. Bàbá yìí wọ́n jagun títí o. Dr. Sulaiman lọ́wọ́ ẹgbẹ́ yìí ò gbọ́dọ̀ jẹ́ o. Bàbá yìí wọ́n jagun títí lọ́wọ́ fapò rọ̀ sọ́jà àjàgùn ogun ọ̀jàjàjà gbogbo gbogbo ẹ̀fọ́ àdílé. Ó yà alájà ẹ̀ máa bọ̀. Ìlú lákà tí mo wẹ̀ ìlú lákà tí mo wẹ̀ tí wọ́n gbé jẹ̀ka kótó mu pààyàn gẹ́lẹ́ lórí òun. Wọ́n ní bẹ́ẹ̀ ni báńkì fìtá o. Òní àbúrò èyí jẹ́jẹ́ ojú Olódùmarè àpèsè àgbáyé gbogbo àgbáyé àkété o. Wọ́n ní bẹ́ẹ̀ ni báńkì yàrá o. Abiodun Kehinde Phillips. Ṣé kò yà tó bá ya picture mọ́? Ẹ wo àwọn ti fẹ́ máa lọ. A ti fẹ́ máa lọ tiwa nìyẹn o. Àwọn ti fẹ́ máa lọ tiwa nìyẹn o. Ó nìyẹn o. Àwọn ti fẹ́ máa lọ ó nìyẹn o. Tí bàtà wa ti fẹ́ máa lọ ó nìyẹn. Àwọn ń lọ lọrin Àfọ̀njá ẹnu dùjú ẹ̀ nípa tí. Ó yá.
Bóyá ọjà mi. Ogo jájájá, kókòkò mọ̀ṣọ́ o, àdénúwọ̀kọ̀ wá sí mi. Èmi lọ bí ẹnu ẹ̀rí gẹ́gẹ́ ojú ẹlẹ́dùn rẹ̀ ti ń dún àpèsè àkáyé gbogbo àgbáyé àkẹ́wù dé. Tẹ́ẹ̀ náà kó máa dé ẹlẹ́gùn. Ẹ ṣàfihàn ṣé má ti tó gbogbo nǹkan. Ṣé Scazo ti dé ni? Yàbẹ̀ jẹ́ ẹ̀rọ ẹ̀kọ́ mi wá. Àwọn ti lọ ó dìgbà ẹ má gbàgbé a lọ bí tá a ti fẹ́ lọ sí studio òun náà nìyẹn Alhaji náà máa gba kíní ní ọjọ́ tòní ó